ṣó nígbà tí mo bí first born mi kò sí nǹkan kan ìyá baby father mi ló dúró fún mi nígbà lẹ́yìn tí mo bí first born mi tán ni mo padà lọ sí poli nígbà tí mo wà nínú oyún ẹ̀ mo lọ sí college of education mo dẹ̀ ń tajà nígbà tí mo bí tán mo padà sẹ́kọ̀ọ́ mo wá ọ̀zù ibẹ̀ mo ti rí admission sí Láró lẹ́yìn ìgbà yẹn mo lọ sósù láàrin ẹ̀ náà ni mo lọ join iṣẹ́ tíátà. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó narrate true life story rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé ìparí bí gbogbo ìrìn àjò ayé rẹ̀ bí ó ṣe rí gbogbo bí ó ṣe jìyà kó tó di pé ó lálùyọ kó tó di pé ilẹ̀kùn ṣí fún un. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ true life story Lizzy Anjorin. torí pé mo ní determination wípé mo fẹ́ fún ọmọ yẹn ní good life because ó ní gbólóhùn kan tí àwọn family bàbá ẹ̀ sọ gbólóhùn tó ń sọ yẹn gbólóhùn yẹn ò ṣe gbólóhùn burúkú ó lè dàbí gbólóhùn burúkú létí tèmi torí ipò tí mo wà but gbólóhùn tó ń sọ yẹn mo nídìí gbólóhùn yẹn at that moment at that particular time tó ń sọ gbólóhùn yẹn tí wọn ò bá sọ gbólóhùn yẹn mo lè má débi tí mo délé ni ṣé wá rí gbólóhùn tó ń sọ yẹn mo wá ní determination wípé mo dẹ̀ máa jẹ́yàn ṣé wá rí gbólóhùn tó ń sọ yẹn inú mi dùn pé èmi ni mo tún wá mọ́ ọmọ wọn ṣé o mọ̀ kó ti ròyàn pé ẹni yóò lè ṣe nǹkan kan kó wá jẹ́ pé èmi mo mú ọmọ wọn travel pé ìwọ kọ́kọ́ travel out èmi mo mú ọmọ wọn travel out ìyẹn ọmọ wọn tí mo bí fún wọn ni o àwọn wà okay o àwọn lówó àwọn ṣe dáadáa but ibi tẹ́mi tí ń ṣe ọmọdọ̀ alámàlà ni ọmọ wọn ti rí èmi ibi tẹ́mi tí ń ṣe ọmọ wa ra oúnjẹ ajá níbi tẹ́mi tí ń ṣe ọmọdọ̀ alámàlà ní Fágbà lọ́dọ̀ ya ṣògo ọmọ wa ra oúnjẹ ajá níbẹ̀ so nígbà tó rí àbúrò wọn pé wá fún mi lóyún wọn wò pé ṣé ìwọ kọ́ ló ń ṣe ọmọdọ̀ alámàlà ń bẹ̀ yẹn mo ní bẹ́ẹ̀ ni then wọ́n sọ gbólóhùn kan gbólóhùn yẹn ló gbé mi débi tí mo délé ni mo make sure pé singularly nígbà tí mo ṣe kó lọ́dọ̀ màmá ìwọ̀nba nǹkan tí mo ní màmá ò tiẹ̀ fẹ́ gbà ó máa sọ fún màmá pé no màmá yẹn which is because ìyá baby father mi ó dàbí ìyá tó bí mi èmi àti màmá yẹn close tó bá béèrè mi àti ìyá yẹn ní Jos títí di ọ̀la tó bá béèrè mi ní Jos èmi àti màmá yẹn kò sẹ́ni tí ò mọ̀ wá ní ọjà terminus wàá rò pé màmá yẹn ló bí mi èmi àti màmá yẹn close by àti ilẹ̀ ni ìyá tó bí èmi ti kọ́ mi dáadáa èmi máa ń tètè adapt èmi dẹ̀ fẹ́ràn èmi dẹ̀ loyal so loyalty mi yẹn ó ṣílẹ̀kùn fún mi gan ṣó ti yé gbogbo báwo yẹn ó ṣe máa ń sọ̀rọ̀ sí mi létí pé màmá ń fìyà jẹ mi mo ń rí gbogbo nǹkan tí màmá ṣe bí oore àwọn ẹ lọ bèrè ní Jos dáadáa mo yẹn máa sọ fún yín you don't understand nígbà mi wà táwọn ọmọ màmá tó bá fẹ́ ṣe nǹkan mi gbà mí báyìí wọ́n máa ṣe táwọn aráalé màmá bá mi kẹ́dùn kò kàn mí mo ti so èmi àti màmá nífẹ̀ẹ́ ara wa gan a nífẹ̀ẹ́ ara wa gan a nífẹ̀ẹ́ ara débi pé mo padà kọ́ lé fún màmá kó wá tó di pé màmá wa kú mo dẹ̀ máa ń ṣèrántí màmá ọ̀tí náà níbi tí mo fẹ́ràn màmá dé kí ni wọ́n fẹ́ fàyàn ní wípé nítorí màmá yẹn mo make sure pé mo jẹ́yàn tó bá ní pé kí ló mú mi jẹ́yàn torí èèyàn mẹ́ta ni mo ṣe jẹ́yàn lálákọ̀ọ́kọ́ torí mọ́mì mi torí ọmọ tí mo bí àti torí màmá yẹn torí pé wọ́n change mind màmá yẹn pé kó má ràn mí lọ́wọ́ àkọ́bí màmá yẹn sọ pé kí màmá yẹn má mú mi lọ sí Jos màmá yẹn ní kò sí ìtọ́kàn kó fi mí sílẹ̀ kóun máa mú mi lọ màmá yẹn dẹ̀ mú mi lọ mo wá ní determination pé màmá tó mú mi wá Jos yìí àfi tí bá kọ́lé fún ìyá yìí àfi tí bá kọ́lé fún ìyá yìí kí tí bá dẹ̀ máa kọ́lé mo máa ní láti lọ sí school mo máa ní láti kọ́ṣẹ́ ọwọ́ mo máa ní láti níṣẹ́ lọ́wọ́ mo wá wò pé àfi kí n kọ́lé fún ìyá yìí sẹ́ àfi kí n kọ́lé fún ìyá yìí èmi máa send owó sí màmá yẹn wọ́n máa bá mi lẹ́kọ̀ọ́ nítorí pé kí màmá yẹn lè tètè máa wá in fact so many things ni mo ṣe torí pé mo fẹ́ràn màmá yẹn torí pé mo fẹ́ sanjọ́ fún màmá yẹn sórí tí èèyàn bá bí ọ̀rọ̀ yìí ṣe wà yìí ìyá mabub àbí whatever sórí owó tèmi fẹ́ fún ẹ owó determination ni kò ń ṣe pé kó lọ lọ jẹ kò ń ṣe pé kó wá padà wá sórí ọkọ mi sọ gbólóhùn kan fún mi lọ́dún kan jẹ́ kí n sọ gbólóhùn yẹn fún ẹ mo lè sọ pé mo padà jẹ́yàn nítorí nǹkan mẹ́rin nítorí mọ́mì mi nítorí ọmọ mi nítorí ìyá baby father mi àti nítorí alájì ìyẹn alájì tí a fẹ́ra wa lé ní jẹ́ kí n sọ gbólóhùn kan fún ẹ níjọ́ kan nígbà tí èmi àtàlájì yẹn náà fẹ́ra bí Ìyábọ̀ Òjó ṣe dá wàhálà lẹ́rìn mi tó set mi up pẹ̀lú èèyàn kan tó ń gbowó lọ́wọ́ mi tó wá jí mi mọ́tò story yẹn la Rejan sọ yẹn Ìyábọ̀ àtàwọn Rejan wọ́n jọ ń ṣiṣẹ́ yìí ní láti lẹ̀ kò yí